ọba tó lé wọ̀lú ti gbé mi wọlé. Ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀. Ẹ kújọ́ mẹ́ta sà. A ti ríra tẹ́lẹ̀. Ló pa ilé rí sí. No, mo máa wá sórí mi kí àti mi sì wọ life yín bọ̀ mo máa ń wo life tẹ́ bá wà life. Mo máa ń like àwọn life tẹ́ máa ń ṣe. Ṣé ẹ ti marry? I'm a single mother. Ọmọ mélòó? Ọmọ mẹ́ta. Ṣé a lè bẹ̀rẹ̀ sí fẹ́ra? Ọmọ mẹ́ta màmá ti bí. Kò tó àwọn boys. Kò tó àwọn ọmọ mẹ́ta àwọn lè tó àwọn boys tí mo ń bọ̀. Sure. Ọmọdé sì ni wọ́n. Ìbí wọ́n ní bàbá? Yes, and mo bàbá kan ní gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣèbí wọ́n ní bàbá? Yes, sir. Bàbá wọn máa gbé bùkátà ọ̀nà. Ṣé máa ṣe àbẹ́ ọ̀sẹ̀? Okay, no problem, sir. Ṣé mo lè rójú yín? I think I'm not up to that stage to do video. Whatever. Tip 1,000. A ṣe wá followers náà ni. Bàbá ti ríra bẹ́ẹ̀ méjì ń ṣe máa ní followers tó pọ̀. Okay, thank you. Ìlú wo lẹ ń gbé? Abúlé Ẹ̀gbá. Ṣèbí ẹ ti follow mi? Yes, tipẹ́. Èmi náà ti follow yín, so after this program kẹ́ message mi á lè sọ̀rọ̀ dáadáa. Okay, no problem. Thank you. All right, bye. Love you. Ọba ògo àgbáyé. Ẹ káàbọ̀ o, kí ni ìbéèrè tí kí lẹ fẹ́ bá a sọ? Ẹ kálẹ́ sà. Àdẹ̀kú ìlú yìí. Èmi àtẹ̀yìn kọ́ lájọ́ wà nílùú ìgbé ayé tèmi yàrá sí. Ìlú ò bá èmi jẹun lẹ́ẹ̀mẹ́ta lédè mo ń dógbò lásìkò. Mo wà òkè. Ìṣẹ̀lẹ̀ tó kàn mí kan ìlú yìí mi máa ń pa. Mi ò pẹ̀lú ẹ̀yin tẹ́jọ́ dìbò. Ẹjọ́ máa bá yí. Ọdún for real, send requests. Tó bá wọn gbọ́ ní question. Tèmi tí ọ̀rẹ́ òfin ra data. Ọba mi rẹ̀ kálẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tẹ́lọ pẹ́ nìyẹn? Nínú Bíbélì, ó fún wa ní ikú ni èrè ẹ̀ṣẹ̀. Tá bá máa wò ó dáadáa, Jésù àti Èṣù, ta ló dẹ́ṣẹ̀ jù? Jésù ni. Bọ̀ gbogbo wa máa ń sọ pé Èṣù ló dẹ́ṣẹ̀ jù. Ẹ mú evidence ibi tí Èṣù ti dẹ́ṣẹ̀ jù. Ẹ jẹ́ ká mú evidence. Because anything tó bá ṣẹlẹ̀. Hello. Anything tó bá ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé sá. Ní báyìí gàrí tán nínú ilé yín ẹ ń pariwo Tinubu, ṣé Tinubu ló jẹ́ kí gàrí tán lé yín ni? Rárá o. Bọ́ọ̀rọ̀ Ẹ̀sùn ṣe jẹ́ nìyẹn. Kò sí yàtọ̀. So anybody ẹni tó bá mọ̀ pé Èṣù ń dẹ́ṣẹ̀ àbó ṣe tọ́jú ikú ẹni kó mọ evidence ìkọ́ tó Èṣù ṣe jáde. Both Bible and Quran pé ikọ̀ báyìí lè sùn tì. Because ọkàn máa ń ní èṣù ọ̀dẹ̀ ní ikú lèrè ẹ̀ṣẹ̀, èṣù ọ̀dẹ̀ kú látijọ́ yìí. Jésù kẹ́ ti kú. Jésù dẹ̀ ti kú. So Jésù dẹ́ṣẹ̀ ju Èṣù. Jésù dẹ̀ dẹ́ṣẹ̀.
Jésù dẹ́ṣẹ̀ ju èṣù sẹ́. Jésù ń bá àwọn olóṣònà. Ẹ ti gbàgbé obìnrin panṣágà tó ń mú wá sọ́dọ̀ Jésù yìí. Mo gbàgbé tán ní kọ́sọ́ lókúta. Ó wà nínú òfin Mósè wípé kọ́sọ́ lókúta tí Jésù ń bá kí ẹ. Jésù ló promote Ọba iṣẹ́ làkàyè yìí ò ní tán ọba. ẹsẹ̀. Thank you, sir. I have question. If I have any question, send the request. Èmi ò ráyè secretary. If I have any question, come up. Come and ask your question. Ẹ káalẹ́ Ọba Solomon, ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Orúkọ tèmi ni Professor Jaja. Okay. Bàbá àwọn ọmọ Jápátá ló máa ń pè mí. Ìbéèrè mi ò pọ̀ sà. Ọba Solomon sà, ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ kẹ́ bá mi analyze nǹkan kan ni sà. Ẹ sà, tí èèyàn bá ń jẹun lójú àlá, tó bá ń jẹ òkèlè, àwọn òkèlè bàǹbà, tó bá ń jẹ lójú àlá, tó wá ń jẹ léraléra, ẹ jọ̀ọ́ irú àpẹẹrẹ wo nìyẹn? Ó rú mi lójú. Àpẹẹrẹ pé nǹkan tó tóbi ń bọ̀ níwájú ẹ̀. Pé nǹkan tó dẹ̀ tóbi tó dẹ̀ ń bọ̀ níwájú ẹ̀ yẹn kó máa ha lọ́fun. Ok, bí àwọn òkèlè yẹn bó ṣe tóbi sí, ó máa ha lọ́fun. Yes, pé àpẹẹrẹ ni wípé bíi pé kẹ́ni ìkélé ẹni yẹn. Bó bá jẹ́ pé ọkùnrin ló lárò àlá yẹn. Wá jẹ́ pé ó ti ń ta sí àwọn obìnrin onídìí ńlá kan. So bí àwọn obìnrin ṣe fáyìn tó bó ṣe láìkì àwọn obìnrin tó bẹ́ẹ̀ náà làwọn obìnrin máa ṣe ha lọ́fun létà. Tó bá lè jẹ́ pé obìnrin ló ń lárò àlá bẹ́ẹ̀ yẹn, ó ń ta sí àwọn olówó kan, wọ́n máa padà lógbẹ̀yìn ni. Ọba ẹ má bínú question yẹn torí from experience mo fi ń béèrè. Ẹ sà, tó bá jẹ́ pé chicken ló fi sórí oúnjẹ yẹn ńkọ́? Ṣé mọ̀ wípé tí a bá ra ẹran wá sílé tá a bá ń bọ kìí ṣe pé aláìkẹ́ ẹ̀, and then kẹ́ tó lè pẹja nínú omi ẹ gbọ́dọ̀ fún ní ìjẹ̀nà. So chicken tó wà lórí ẹ̀ náà fi rí ẹni yẹn mọ́ra. So chicken tó wà lórí ti ọkùnrin yẹn ní ìdí tóbìnrin yẹn ń jù tẹ̀yàn tó obìnrin yẹn ń jù yẹn. Òkèlè yẹn mìíràn kó máa ha lọ́fun because ó tóbi. Ọ̀rọ̀ yẹn deep. Ọba, lastly, torí ẹni tó fi ọ̀rọ̀ yẹn lọ̀ mí, ó sọ pé ńgbà tí òun jẹ òkèlè yẹn pẹ̀lú chicken ńlá ni, àwọn chicken eatery yẹn tó máa ń tóbi yẹn, ó ní zobo lọ fún òun mu sí lójú àlá yẹn. Zobo. Wọ́n á sọ pé zobo tó mu lójú àlá yẹn ó lè jẹ́ àpẹẹrẹ nǹkan kan ni. Pé èmi máa tún béèrè lọ́wọ́ àwọn àgbààgbà. Bí mo ṣe rí yín live mo ní jẹ́ tètè súnmọ́ Ọba Solomon kí n béèrè. Kí ni àpẹẹrẹ zobo tó mu sí chicken yẹn pẹ̀lú òkèlè bàǹbà yẹn? Àpẹẹrẹ zobo yẹn mìíràn ni wípé ìgbẹ̀yìn ẹ̀ máa korò bíi tewúrò. Ṣé mọ̀ pé nǹkan ńlá ló kọ́kọ́ síwájú? Ṣé mọ̀ pé zobo kìí ṣe kan gidi? Pé nǹkan tó máa padà gbẹ̀yìn òkèlè tó mú nígbà tó òkèlè wá há sọ́fun sóò sápá tí ò rí wá bẹ̀rẹ̀ sí mu. Òun ni zobo tó padà mú. Èmi dẹ̀ rò pé jẹ́ Jésù ni. Jésù ò kí lo zobo. Yemi Ade good. Hello? Hello? Ẹni béèrè ni? Mo ní béèrè o. Mo ń gbọ́ yín. Èmi náà lálàá ni. Àlá tí mo lá wọ́n ra iPhone 15 fún mi. So ìgbà tí màá fi jí, mi dẹ̀ rí kankan mú gbà búrò àlá ò lélẹ̀. Tínú mi ń dùn lójú òun yẹn mú jí bá ń gbà búrò àlá ò lélẹ̀. Tẹ́yìn ra iPhone 15 fún mi, iPhone 15 Pro Max. So kí ni àlá yẹn lè túmọ̀ sí? Wọ́n ra iPhone what? iPhone 15 Pro Max. But ìgbà tẹ́ máa wá jí láyé, wá rí iPhone 15. Mi ra iPhone 15 mú kàn ń gbà búrò àlá ò lélẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni wípé èrè 15 ti kọjá yín.
ẹ máa lọ tẹrùmọ́ra máa àdúrà kiri ẹ lè padà wá sọ́dọ̀ yín. búrò àdúrà àlàyé gbà báyìí. Ẹ lọ tọ̀ àwọn babaláwo lọ. Ẹ kálẹ̀ ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí yín? Obìnrin sà. Kí ni question yín? Ìbéèrè mi dá lórí àwọn obìnrin sà. Kí ni mò ń gbọ́? Mo ń wo pé mo bá ọ̀rẹ́ mi kan jiyàn pé ṣé obìnrin èwo ló wà important jù wípé tó bá sọ pé kó pa obìnrin rẹ àbí pé kó pa ọkùnrin rẹ, tó bá pa gbogbo ọkùnrin rẹ ṣé obìnrin máa lè survive. Tí wọ́n bá pa ọkùnrin rẹ obìnrin ò lè survive, tí wọ́n bá dẹ̀ pa obìnrin rẹ ọkùnrin ò lè survive. Kí ni ìdí sà ọba? Kànjí ló máa pa ọkùnrin dà. Ọkùnrin lè ṣe sóbì. Ó ní level tó máa ṣe sókídé tí ó kọ́ ẹ máa yọ ẹ̀jẹ̀. Because òbó ní nǹkan tó ń kù lóko. Jẹ́ wípé bí kíni bá ṣe jáde kò ní pa lára. Ọwọ́ wọn máa ṣe lódìlódì. So ó ní stage ibi tí kò tó máa dé. Ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ ni. Ó kẹyọ kan sà ọba. Go on. Ọ̀rọ̀ mi sì dá lórí àwọn obìnrin náà. Ṣé ẹ̀sìn wa Christianity ṣé sọ́pọ̀tì kí ọkùnrin kó máa gbé ẹnu abẹ́ ìyàwó ẹ̀ kó máa gbẹ́nu sí? Kò sí ẹ̀sìn kankan tó support ẹ̀, kò dẹ̀ sí culture tó support ẹ̀. Ká máa gbẹ́nu sí òbò àṣà ìṣe orí ipá àwọn òyìnbó ni. So òun ni àwa wá gbà bẹ́ẹ̀ ní gbàgbà ọtí. Kí la lè ṣe báyìí ká ó ń dùn mí o. Àwọn kan wà lọ́dọ̀ wa báyìí tẹ́ pé nǹkan tó ń ṣe jù nìyẹn báyìí. Ẹ máa la lọ. Ọba mi o. Ó sùn. Mi sùn ẹ kálẹ́ sà. Ó ti sùn lọ́sàn-án. Sà. Ó ti sùn lọ́sàn-án. Mi sùn lọ́sàn-án. Obìnrin tó bá rọ́pò tó kò ní lè sùn dáadáa. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yìí? Èmi ò ní ìbéèrè tí mo fẹ́ béèrè o. Ṣé kí n gba àkáǹtì nọ́mbà mi? Tẹ bá ṣe fún mi inú mi máa dùn. Ẹ sáré pa àkáǹtì nọ́mbà tí mi. Kí pé account number mi? Bẹ́ẹ̀ni. Ok sà. 90. Go on. 90. Báńkì wo ni? OP. Ẹnu ẹ̀bẹ̀ ní OP. Ọba. OP yẹn dùn lẹ́nu ẹ̀ burúkú ayé. Ó máa jẹ́. Ẹ kálẹ́ sà. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀ sà, kí ni ìbéèrè yín? Mo ní béèrè tí mo fẹ́ béèrè. Mo kàn fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ni ọba. Mo ń gbọ́. Kí ló dé tó yẹ gbogbo àkáǹtì máa ti ń fọ́ọ̀lù gbogbo àkáǹtì yẹn wọ́n máa ń le eléyìí ń sin mi ẹ̀ṣẹ̀ ṣí gan ni pé kí ló dé tó yẹ pé gbogbo anybody tí bá ti ń fọ́ọ̀lù báyìí wọ́n máa ń lé àkáǹtì yẹn ní ìmọ̀ kan tó ṣẹlẹ̀. Kò yé mi, I don't understand. Wọ́n máa ń le bí báwo? Wọ́n máa ń ban àkáǹtì mi. Kí lẹ ṣe tán fi ban àkáǹtì yín? Mo mọ̀ wáyé o cause last time tí mo live fún yín tí mo send request ó dà pé bẹ́ẹ̀ accept báyìí mi mọ̀ kan tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ log me out. So mo yẹ ṣe. Kì í dẹ̀ ṣe gbogbo ẹ comment anyhow. Yà mo tiẹ̀ máa ń comment náà. Tẹ́yìn bá ti comment ó lọ ni. Eléyìí náà mi ẹ̀ṣẹ̀ ṣe recently tún ni jẹ́ n tún follow ọba náà. Ó dáa. Ẹ kọjọ́ mẹ́ta. Àmọ́ra tẹ́lẹ̀ ni. Ìbẹ́ntẹ́ bá ti jọmọ́ra yín rí lọ́wọ́ máa kéré ẹ kọjọ́ mẹ́ta. Táìbù ìdáwọ́ ní ìdísáfíìsì o. Lé tí o sùn lóru yìí. Akínyétù.
Ẹ káàárọ̀ sà. Ṣé akéètù tó máa ń fún mi lówó ní Instagram yẹn ní àbẹ̀mí? Because Ẹ káàárọ̀ sà. akéètù kan wà tó máa ń fún mi lówó ní Instagram nígbà mi ìgbàgbọ́ orúkọ ẹ̀. Ó yá Rárá sà, mi ò sí lórí Instagram sà. ẹ káàbọ̀, kí ni ìbéèrè yìí? Sà, help lèmi bá wá sí ìbàyí sà. Irú help wo lẹ need? Sà, mo wà into printing ni, so kò dẹ̀ sówó tí mo lè fi establish ara mi. So mi mọ̀ bí àtẹ bá lè help mi. And kò sí nǹkan kan lé àná sísè, so kò sí iṣẹ́ kankan lọ́wọ́ mi báyìí. So nǹkan ló ṣẹlẹ̀ ní ẹ̀sà. Ẹ kì í sanwó family meeting ni. Sà, kò sí family tó rí mi sà. Àwọn family mi ò kí ń Question tí mo bèrè question. àkíyèsí. Máa ń sanwó family meeting àbẹ́ máa ń san. A kì í ṣe family meeting sà. Irú àwọn kéèsì family meeting ló yẹ kó hàn dùn ẹ̀ kì í ṣe rètà. Because tẹ bá fẹ́ jẹ́ president lọ́la àwọn family lẹ máa pè kì í ṣàwọn lẹ máa pè. Okay sà. So irú àwọn kéèsì báyìí àwọn family issues ni kì í ṣe tèròtà. Nǹkan tèròtà máa ń ṣe ni wípé tó bá rí ènìyàn bóyá wà ní comment section bóyá ń ṣe give away tàbá sọ bóyá ẹ̀yin tẹ́ wà ní comment section ẹ drop account number ẹ lè drop ṣùgbọ́n kí èèyàn dídì wá kó wá sọ fún wa wípé òun ní issue nígbà tó fi family ẹ̀ sílẹ̀ that is rightness ẹni ẹ fẹ́ wá right wa nìyẹn náà because àwọn kan náà wà ní family yẹn sì tó ti kọ́ṣẹ́ free tí wọ́n ti ríṣẹ́ sí nígbà tí bá kó ti family mi tí bá kó fẹ́yìn tẹ̀yìn kẹwàá tí àwọn family kẹ ẹ fi wọ́n lè láyà tàlàáfíà àwọn tèmi kẹ ní family mi kẹ ń jìyà ṣé olóríire ni mí ní àbí olórí ibú. Mo kàn béèrè ni mo kàn fẹ́ kẹ́ là mí lọ́yẹ̀ ni èèyàn máa ń pé gbọ́n náà àfi pé gọ̀. For example ní sẹ́wọ̀n kan náà wà ní family mi tó jẹ́ pé wọ́n ti kọ́ sẹ́wọ̀n tí ìrò fi ṣiṣẹ́ ẹ̀yin kẹ̀ wá láti family mi wọ́n wá fẹ́ àwọn family tèmi sílẹ̀ ní wá gbọ́ ti tí yín irú ẹ̀dá wo lèmi jẹ́ yẹn. Ó pàkàṣọ. Tìjú ẹ̀ sà. Ayé òfóòtọ́ ìkórè ìta reality la wà báyìí náà gbọ́dọ̀ máa purọ́ fúnra wa mọ́ olúkálùkù ló ní bùkátà sí ìdílé ẹ̀ àwọn kan wà ní fámìlì mi tí wọ́n ti jẹun láàárọ̀ yìí àwọn kan wà ní fámìlì mi tó yẹ pé wọ́n dèbí sùn ni tí òkè wá fi tàwọn ẹ̀ sílẹ̀ ká lọ máa gbọ́ ti fámìlì ní fámìlì èmi ló rán ẹ̀kẹ́ bí mo rán yín níṣẹ́ olúkálùkù gbèsè ra yín rẹ̀. Ṣe pé mo tún rí ilẹ̀ ẹ̀dá tèmi jẹ́ nìyẹn káwọn sọ reality òtítọ́ kì í ṣe pé bóyá a lè sóore ó dá ká sóore but a jẹ́ oore tó jẹ́ wípé ó wà general o ò ní right láti lọ bá family ẹlòmíì pé kán ràn ẹ́ lọ́wọ́ because ẹni tó lọ bá yẹn òun náà ní family mo purọ́ ní bible reader. bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ sì wà ní iṣẹ́ ní àwọn àbúrò tẹ́bí ń pa ni. Mi gan bí ń pè mí gan. tó ní sìkẹ́nìkan wá bá yín from another family pé kí wá ràn án lọ́wọ́ ẹ bá wá sórí ẹ fẹ́ nìyẹn ẹ dẹ̀ fàbúrò sílẹ̀ irú ẹ̀dá wo lẹ jẹ́ mo fẹ́ ká dájọ́ yẹn ká sọ̀rọ̀ yẹn. Ọba kò possible kéèyàn fi tiẹ̀ lẹ́kùn máa kọ́kọ́ gbọ́ téèyàn. Yẹn ṣe kò possible irú ẹ̀dá wo lẹ jẹ́ tẹ bá ṣe. Bí àpá ni ọba. tó bá dọ̀la tí family tọ̀hún yẹn bá sóríire tí wàtàbúrò ẹ tẹ bá jọ ya tálákà kalẹ̀ tálẹ́ máa blame. Ara wa la máa blame. What is it? The way tí a fi ń ronú ní Nàìjíríà I don't understand. Àbí kò yé yín ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ lọ gbé mentality yẹn kó lórí pé ẹnìkan wà níbi kan tó fẹ́ help ẹ tó bá need help lọ bá àwọn family ẹ. Àbí kò yé ẹ kémi náà fi lọ wá àwọn family mi lọ ṣùgbọ́n ẹni tó bá kàn wá lójijì wípé ó lè wù mí sí kíkàn wá síbi pé ó dẹ̀ wù mí kí n ta èèyàn mẹ́wàá lọ́rẹ o wọ́n lè wá drop account number. Do you see the difference? wọ́n lè wá ń bí kó wà ní comment section kó máa kọ́ sí pé mi ò dẹ̀ ti jẹun látàárọ̀ o ebi dẹ̀ ń pa mí o tó bá wù mí láti ní mo lè sọ fún ẹ bóyá drop account number ṣùgbọ́n kì í ṣe kó dídì wá bá mi wípé ọba Solomon help me ebi ń pa mí èmi ló bí ẹni
bàbá ẹ̀ ti kú ni ìyá ẹ̀ ti kú ni àwọn àbúrò dáàdì ẹ̀ ti kú ni ó kì í ṣe family meeting ni àwọn olórí ẹbí ló máa ń yanjú kéèsì yẹn so àwọn nǹkan tí a fẹ́ máa sọ nìyẹn so kì í ṣe pé bóyá a jẹ́ èèyàn búburú àbí èèyàn tí ò dáa gbọ́dọ̀ máa sọ reality fúnra wa ní kórìíta bí tá a dé kò sí bùjẹ́bù dànù mọ́ bùjẹ́bù sápò ló wà báyìí ẹni owó tó bá ní lọ́wọ́ ẹ̀sìn tó bá mẹ̀tẹ́ ní ẹ̀ dáadáa tó bá ti lọ fẹ́wù ibi á lu ayé ìgbà kan tó bá sáfẹ́rẹ́ lọ́wọ́ mi tó bá dórí internet ó ní àwọn kọ́kọ́rọ́ kan tí máa jù bí ò bá ju 500 200 máa rí nísìnyí bó bá ju gbogbo kọ́kọ́rọ́ tán wọ́n ń kọ́ bọ̀ tí bá ju gbogbo kọ́kọ́rọ́ ayé tán ní o ní thousands so everybody. ìgboro rẹ́rìn mọ́ so kórókà kò dúró sórí ọwọ́ ẹ̀ nítorí tata wà yìí tó bó ti rí nìyẹn ọlọ́run ràn wá gbogbo wa lọ́wọ́ ọlọ́run bá gbé gbogbo bùkátà wa ọlọ́run kẹrọ ráyè rádaràda o wọ́n ló máa tẹ pámọ́sẹ́ fún ara ẹ̀ ó máa gbé ọpọlọ ẹ̀ kalẹ̀ gbé kí ni mo lè ṣe. ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè tí. sà. kí ni ìbéèrè yìí jẹ́ wá béèrè ní abẹ́kọ̀ wá kí wa. àtọ̀ ní ká wá kí n kẹtẹ oṣù wa náà ká tó fi wà bàbá. ẹ pé nọ́mbà yín pàtó nọ́mbà yín fún mi. àwa àní sọ fún ẹ pé a ò ṣe ìgbà èwo bá tọrọ o. àbá àwọn ọmọ yahoo ló kàn ń wọlé láti ṣẹlẹ̀. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀. ẹ ra sà kí ni ìbéèrè tí. onímọ̀dé fọ́lọ̀ yẹn ti pẹ́ á ti tọ́dún mẹ́ta báyìí. èló ni ẹ ti mú wọ àkáǹtì mi. kí lẹ́yìn. èló ni followers yẹn ti mú wọ àkáǹtì tèmi kí ni ìyẹn mìíní fún mi ẹ bá follow mi kí ni tó máa. kí lè máa rí yín náà ni mo máa ń gbádùn yín gan lórí. ẹ fún ara ẹ follow kì í ṣe fún benefit tèmi benefit ara ilẹ̀ ṣe follow mi. ó tẹ́lẹ̀ ni ó tẹ́lẹ̀. ẹ wọ́n ló jẹ́ ẹ mọ̀ ní. mo ń gbọ́. pé follow yín yẹn sì èmi náà ti join ní àwọn tó follow yín àti pọ̀ sí. ká ní pé bẹ́ẹ̀ ṣe follow mi ẹ fún mi lówó lẹ jẹ́ benefit fún mi bọ̀ bẹ́ẹ̀ ṣe follow mi tó ẹ fún mi ní kọ́bọ̀ yẹn. bàbá láyé lẹ́yìn èmi ò lè fún ẹ̀yin lówó bàbá láyé lẹ́yìn o èmi. ẹ lè fún mi lówó bọ̀tẹ̀mí lè fún yín lówó. bẹ́ẹ̀ mi ṣe wà èmi máa sọ èmi ò ń gbéraga bẹ́ẹ̀ mi ṣe wà èmi ì lówó lọ́wọ́ but ọlọ́run ṣe mo manage mo rí kankan ṣe àfi bọ́ra wa díẹ̀díẹ̀. ẹ ní wálẹ̀. àmì sà. ilé ìtẹ́rí náà kò ní tán. àmì o. ẹ ní tọrọ jẹ. àmì sà àmì o. ẹ̀rí náà ẹ̀rí lò. àmì. àdúrà tí mo kàn ní kí náà. God bless you. bọ ẹ ló. àdúrà tí mo fún yín gan ju 10 million lọ. so hybrid àwọn gbọ́dọ̀ lọ sí service lẹ́nu sọ́la ara ẹ̀ lè fi yẹ mo ti parí ẹ̀. ọgbà sáfíìsì kò ló ń ṣe mí sápá ló ṣe mí. mọ́zà. bàbá àgbáyé. music tẹ́ ń play yẹn YouTube mi ò fàyè gbà ẹ̀dí wàá fẹ́ wá sókè kò gbọ́dọ̀ play music anything music ká fẹ́. Kọ́láwọlé Àlàbá you are blessed. ọba ẹ káàárọ̀. ẹ káàbọ̀ sà kí ni ìbéèrè tí yín. kí náà ni o. ẹ̀sìn kan káàbọ̀ voice yín ìjọ tó lówó sẹ́kí sáyẹ́pà kan nọ́mbà mi. tẹ́lá tún sànù mi ló kọ ẹ̀ kó mọ ẹsẹ̀ jì ni. ẹ kàn gbé voice olówó wọ̀ ni lágbára o àwọn tó wọn ìbàdàn kùn dọ̀dọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń lówó lọ́wọ́ o mo rò pé mo tẹ̀ ti ṣe kò ń gẹ́ olóore kan jọ dìde láàárọ̀ ìkọ̀kọ̀ fún mi ní 50,000 tó ti lọ jẹ olóore ẹyọ kan péré Déọlá. kábíyèsí o. ẹ káàbọ̀ sà kí ni ìbéèrè tí yín. ẹ káàárọ̀ ọba ìgbìyànjú bẹ̀rẹ̀ ṣe àlàáfíà ni sà. àlàáfíà ni o. ẹ sà mo fẹ́ béèrè pé ẹ̀gbọ́n ẹ má bínú ọba obìnrin tó bá wà nílé ọkọ tó bá ní odidi oṣù kan
póun wà lé ọkọ pé òun láìkì sex ọkùnrin ò súnmọ́ òun ẹ̀gbọ́n ṣé ó possible. Ó possible kò dẹ̀ tó possible. kó máa ná òun láìkì sex òun ò ṣe kíní kan ó rẹ̀ òun ó ṣe gbá. Àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọn ò jábọ̀ lé wọn dáadáa kó tó lọ sílé ọkọ. kábíyèsí o. Àwọn kan kẹ́ wà kẹ́ wó mú wọn lóbò. Kò ní lè dóko. Rédèrèdè. Lé dànù. Ọba àgbáyé. Ẹ káàbọ̀ o, kí ni ìbéèrè yín? Àkójúmọ́. Ọjọ́ kan o, kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ ọba ẹ má bínú o, ṣé ó wà advisable kéèyàn máa date ọmọ tó wà ní school? Ẹ lè date but ẹ gbọ́dọ̀ sọ pé ẹ lè jọ sí boyfriend and girlfriend but ẹ gbọ́dọ̀ date ẹ pé ẹ fẹ́ fẹ́ sílé. Okay. Ẹ ṣé. Ẹ máa padà downgrade ẹgbẹ̀yìn. Ọba ṣe lè pin àkáǹtì yín síbẹ̀ yẹn, change mo fẹ́ fi ránṣẹ́ o. Ìbáyìí jẹ́ 2000 má gba ebi tí fẹ́ lù mí pàṣẹ mo kàn ń lo gàgídí ní 3400 31 mama kò sí òun náà kọ yẹn òun ní bible reader kọ yẹn ó yá screen touch ẹ yẹn first bank ni. Okay. Ẹ̀yin tẹ́ wà ní Facebook jẹ́ kí n sáré pin àtúnúwà mi. Adélànà Adékúnlé 30 400 31 258 first bank. Ọba ẹ jẹ́ kí n kúrò níbí báyìí náà tó wà máa lè lọ ṣe. Ó dáa dáadáa sí. Ẹ di Facebook account number mo pin yẹn. Ẹ má ro tẹ̀sẹ̀ mi o, ebi ti fẹ́ lù mí pa gbèrègede mo kàn lo power ni o, kò sí nǹkan lẹ̀ o. 30 400 31 258 first bank. Ó kàn tẹ̀ jẹ́ 10,000 kẹ́ bá mi fi síbẹ̀ kí n fi jẹun màmá nàìjíríà ẹ má ro tiwa mi. Kọ́lá wọlé account number mi ni mo pin down yẹn mẹ́. Ẹ má ro tẹ̀sẹ̀ mi o, kò sí nǹkan lẹ̀ o, ìgboro rẹ́rìn o. But nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣé o máa jẹun lójú oorun ni ìwọ tó jẹ́ wípé sápá mú ẹ tí ẹ̀rẹ̀kẹ́ sì tó yọ báyìí níbo ló ti ń róúnjẹ. Bá mi jẹun lójú oorun. Ṣé ọkọ ọ̀run ẹ gbóúnjẹ wá fún ẹ ni? Bá mi jẹun lójú oorun. Tí ọ̀run wé kanlẹ̀ yìí. Ọrùn mi ò wé. Alára kò mọ̀ṣẹ́ ni mí ní ọrùn mi ò wé. Ọlọ́run lágbára o. A ní bọ́ọ̀lù wọn tẹ̀ dá mi bó ṣe dá ẹ̀mí níyọ̀ ni. Náà ṣe o. But sí ọkọ ọ̀run ẹ máa ń gbóúnjẹ wá fún ẹ lójú oorun ni. Bá mi lọ́kọ. Mo bẹ̀rẹ̀ kẹ́sẹ̀ yọ owó dẹ̀ rí sí. Kíni ẹ sì yà mí lẹ́nu tó bá jókòó báyìí bó ṣe wà ẹ̀ka ní pé wo lè ṣe fake life díẹ̀ ni wàá máa gbá àwọn èèyàn gan wàá kàn ní ọmọ president ní ẹni wọn náà wàá máa feel big so àwọn tó bá wọn máa ta sí ẹbẹ yẹn àwọn olówó wọn máa ta sí ẹ wọn máa rò pé bí àwọn fẹ́ẹ́ rò kàn gbà lọ́wọ́ ìwà tí kọ́kọ́ gbá wọn káwọn tó gbà á. Ọba mi wá mọ bó ṣe ń ṣe fake life. Ó máa bẹ́tà kó lọ kọ́ bọ́ọ̀dì tọ́lọ́ ń dá fún ẹ wọ́n lè fi ṣe fake life kó máa claim tó bá ti rí àwọn bọ́bọ̀ yẹn wàá kàn sọ fún wọn pé my father is a billionaire kẹ́nìkan so wàá kàn ní wàá ṣéwò lè sáré fún mi ní 1 million naira bẹ́ẹ̀ mo fẹ́ sáré lò so ní owó kan tó fẹ́ gbà lọ́wọ́ dáàdì mi tí bá ti gbà máa fún ẹ ní 2 million naira so tó bá ti fún ẹ ní 1 million tó bá ti fi ṣe nǹkan tó fẹ́ ṣe wàá ní dáàdì ẹ downgrade ẹ gan kò fún ẹ lórí ìrìn so àbó tó fẹ́ máa ní ìyàwó ẹ lára ni wàá kàn gbé mọ́ ó ti lọ nìyẹn ó ti jẹ́ wọn fi kú so tí ọkà bá tẹ̀ fún orúkọ kan lọ láyé ẹ̀ ló ti dóbò náà làdúrà ìlú reality ni mo sọ fún ẹ̀yin kọ́kọ́rọ́ ni wàá nà ká ní ṣé mo lè sáré 5 million lọ́wọ́ yín bẹ̀rẹ̀ lọ́dọ̀ kan tó fẹ́ gbà lọ́wọ́ dáadé ara gbèsè wọn bí ó máa pọ̀ because àwọn ò pé lédi máa lówó gan o owó orí god no
lọ ra àwọn aṣọ fake life kan kó máa wọ̀ àwọn aṣọ tó yẹ pé gold kó tó gold sọ́wọ́ kó tó sẹ́sẹ̀ márùn ló wà lẹ́ lóòótọ́. kó wá máa lọ sí àwọn Shoprite yẹn kọ́kọ́rọ́ tèmi fún ẹ kí wọ́n lọ lò wọ́n máa bẹ́ẹ̀ lórí wọn bí wọn gbàgbé ìyáálé tèmi ń sọ fún ẹ. ọba tó bá gbà mí mú ibi ọ̀rọ̀ tí mo sọ kò tí ì yé o mi ò ní kò ní dó ẹsẹ̀ gbá ẹ mú bí báwo I don't understand how. tó bá lọ padà mọ̀ pé fake life ní nǹkan. kì í ṣe fake life oníbàdàdé ọtí fún ẹ lówó that is all kò fún ẹ lówó náà nìyẹn náà ṣe bí ọkọ ẹ ṣe bí boyfriend ẹ ní ṣé kò lè fún ẹ lówó ni òun náà ṣe wọn máa fojú sọ́nà náà ni nígbà yìí máa fi parẹ́ àwọn aṣọ tí Jésù máa fi dé náà ni Jésù ń bọ̀. ọba inú òun náà máa dùn pé òun fẹ́ mọ olówó. yes now wọ́n máa fi ẹ fún ọ̀bù káàkiri ni kò tiẹ̀ ní fẹ́ ṣe wèrè gan. a máa rò pé àwọn ọmọ yìí ní abẹ́tẹ̀. ó tún lè máa rò pé o sì ń test òun sẹ́ẹ̀. láyò bí òun gbẹ́jà ńlá. kọ́kọ́rọ́ mọ́ fún ẹ̀ mẹ́ fake life ló máa fi ayé wọn jẹ́ pẹ̀lú bọ́dì tọ́lọ́run fún ẹ̀. 2025 fake life ni mo sọ fún fẹ́ lò ní ó dẹ̀ jẹ́ mi lọ́wọ́. ẹ mọ iye contract wọn ti fi fake life gbà lọ́dún yìí. èmi ló sọ fún àwọn èèyàn ẹ mọ iye mọ́tò tó lọ lọ́dún yìí. èmi tó sọ fún àwọn èèyàn wípé ilé 55 ni mo wà náà yìí ṣé ìwọ rẹ pé mi mọ ọkọ tó wọn sí. ọmọ yìí contract wọn ti fi fake life gbà fake life dá láwọn eré àkàn bọ́dì tó ní fake life lẹ́kọ̀ọ́ máa lò máa lo normal life kò lè pay ẹ̀ tọ́lì fake life ló pè ẹ́ lọ́ máa kọ́ wọ́n ṣe fake life ìwọ tó máa fa Abẹ́òkúta sílẹ̀ tó máa lọ sí Èkó tó máa lọ sí beach kọ́kàn rí itan ẹ̀yẹn lásán itan ẹ̀ ó kàn wọ shorts ó kàn fẹ́ wọ̀ nínú òkun kọ́kàn má ṣe báyìí wọ́n ṣí àwọn dìdìrín tó máa wá sí ètòkò yẹn àgbà wọ́n ṣí máa ń wo wọn báyìí pé àwọn dìdìrín yìí ti tó wá ìyá máa ṣe bí àwọn dìdìrín ọmọ olówó yẹn ó máa gbóhùn lọ́wọ́ wọn lọ bí ìkan míì tàbí owó ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ ara rẹ̀ mọ̀ ń já ẹ̀tàn nìyẹn ìṣẹ́gun ẹni wọ́n fún ẹ. ọba ó sì yé mi bẹ́ẹ̀ ó sì lọ bẹ́ẹ̀. máa lo fake life díẹ̀ díẹ̀. o mọ bọ́ọ̀lù tọ́lọ̀ fún ẹ. hello. ẹ káàárọ̀ sà ọba. ẹ káàbọ̀ sà kí ni ìbéèrè yín. mo ṣe jẹ́ ẹ láìfẹ́ ẹni sà mo gbádùn àwọn ọ̀rọ̀ tẹ̀ fún sísítà mi yìí ni. ẹ gbádùn kọ́kọ́rọ́ yẹn. ẹ bẹ́ẹ̀ sà. ṣé mo lè sáré pé àkànnà bá mi kí sáré fún mi lówó kí lè mọ̀ pé ń gbádùn. mo tẹ̀ ìfẹ́ béèrè ṣéǹjì pẹ́pẹ́rẹ́sẹ́ lọ́wọ́ yín ni ọba o. ẹ sáré pé àkànnà bá yín wait and get bẹ́ẹ̀. ẹ sáré pé 81. báńkì wo ni. open sir. ok ẹ lọ máa pè ní comment section. Alaba. Oya sáré ṣe practice tí mo ní kó sílẹ̀ báwo mo sọ pé kó play game yẹn lọ́kùnrin báwo lè for example ní sèmi lọ́kùnrin tó bá kàn dé mo dẹ̀ ti kó ẹgbẹ́ mo dẹ̀ ti kó fún oya ṣe practice ní mo bẹ́ẹ̀ ọtí good bẹ́ẹ̀ ọtí good. ọba ó le díẹ̀ o wọ́n mi wọ́n ṣe wọ́n mi wọ́n ṣe. àìsè bára pàdé ṣe àṣẹ boyfriend àbí kí padà toast ẹni lábẹ̀rẹ̀ láti ibi toast. ẹ̀bà ọba ọjọ́ tó bá toast yẹn kọ́ léèyàn máa ju bílì. kí ló ń ṣe ẹ̀ kì í sọjọ́ yẹn náà ló máa ju bílì but a máa ṣe fíìmù yẹn náà mọ́ra ni. hello baby báwo ni how's everything. fine. mo dẹ̀ like ẹ gan o ṣé àdúgbò ilẹ̀ ń gbé ni. ìyá àmúṣe mú sí ìsàlẹ̀ ń bẹ́ẹ̀. oh wow you are very beautiful. thank you. àbí mo ṣe ń wò yín ó máa dàbí
ní kó jẹ́ bá dáàdì yín kó jẹ́ Ọ̀tẹ́dọ́lá àbí kó jẹ́ Dangote tó máa ṣẹlẹ̀ báwo ni kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn ẹ sọ díẹ̀ fún mi nípa ìgbé ara yín náà. No, actually, dáàdì mi ò kì í ṣe Ọ̀tẹ́dọ́lá but wọ́n wà into oil business. Oil business, wow. Do you know I love you? Thank you. Oh God, man. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mi ò ní mọ̀ bóyá máa mind wípé ní ọjọ́ kan kan so kákànjọ ṣeré jáde so mi ò mọ̀ bóyá máa mind sá. Kò sí problem. Ọjọ́ wo la lè fi sí? Weekend wà okay, I'll be free. Okay, now today is Friday now. Adéwà ní Adé ti fàájì. Mo ti ra oríṣiríṣi fún ẹ, o ti jẹun, o ti mú. A ti jọ lọ sí hotel now, a ti wà ní yàrá. So báwo ni baby ṣé o wà pa? Wow, okay. Okay. Nǹkan tó máa ṣẹlẹ̀ nísìnyí ni pé bí mo ṣe wà yìí, àwọn family mi ti ń disturb mi gan pé kí lọ mú ìyàwó wá. But mi ò tí ì rẹ́ni tí ọkàn mi fẹ́ bọ̀ tó jẹ́ kí wọ́n ṣe rí ẹ báyìí. Lọ́kùnrin tó sọ wípé you are my wife. Wow. How do you feel? That's so sweet. So now, something no one disturb me up, look me no more kowa, but mo went to my meet up standard. Oh wow. Ajẹ́ pé tún dé fọ́ nìyẹn o. Mi ò kàn lè mú anyhow person lọ bá dájú mi. He's a philanthropist and a very well popular person. So that's very, oh God, man, I love what you say. Can you hug me? Wine. I'm gonna dare your money. I'm gonna tell lórí bẹ́ẹ̀dì ni wàá gbọ́ fákàfókò 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 fákàfókò. Ìyẹn ti lọ, ó ti kí bẹ́ẹ̀. I enjoy your this thing, man. God, man, wákàwó. So lẹ́yìn tá a bá wá sọ yẹn lọ tán. So ọjọ́ tó bá fẹ́ play game yẹn náà làwa wà yìí níṣẹ́ àti wà ní ókè bóyá wá kí mi ni. So how do you want to báwo ló fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀? Mọ̀kọ́sọ̀ níbi mo ní little challenge ni dáàdì mi ò sí nílé wọ́n travel for now and mo dẹ̀ need the change kékeré kan ibi tí wọ́n dẹ̀ lọ yẹn wọn ò lè make a transfer pẹ̀lú náírà so kọ́kọ́ fi gé mi for the meantime mo kàn ní ìlú 2 million naira mo fẹ́ fi sort àwọn nǹkan kan tó bá ti gé I will return it with interest. My love, like I know me ò lè yá ẹ lówó náà but nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tí wọ́n bá owó ìmúfẹ́ fi ṣe nǹkan mi o but mo máa ń fún ẹ because I love you I can do anything because of you but please tí dáàdì ẹ bá ti ń gbé òfin mi lórí padà I don't need your interest but tó bá fún mi lówó láti ní ẹ wá pípé o fẹ́ kẹ́ mi as your husband màá gbà o so can you call your account number? Thank you. 70. Oh wow! 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 Can you call your account number? Thank you, baby. Thank you so much. Mo ti mọ̀ pé tí bá ti dọ́jú ẹ̀ ló ní 2 million. Chicken change ní fún mi. Wow! Can you call your account number? 70 64 44 0790. Okay, thank you, baby. Name. Oyatayo. Oh wow, Oyatayo what? Ghanaian. Ghanaian. Oh wow, wonderful. You and my mommy, you are bearing the same name. Wow, can you hug me? Yeah. Thank you. Bí àtọ́rí ẹ̀ náà nífẹ̀ẹ́ ṣe parí lọ. Kórúkọ kan lẹ́yìn àti mọ́ mi ń jẹ́sẹ̀. Wow. Mi ò ní problem tó bá mú mi délé nìyẹn. I so much love you. I so much love you, man. Oh God, man. Wow. Have you seen the alert? No, let me check. Ọba kò wọlé. Ó ti wọlé. Come again. I've seen the alert. Thank you, baby. Oh God, man. I cannot do without you, man. Thank you. So I will return it the next few weeks. No problem. Oṣù kìíní ti lọ, oṣù kejì ti lọ, àjọ àpàdé nísìn. So hello, ṣe bí dájẹ́ ti yẹ kó wà lára àdìnà báwo wá ni kí ló ṣẹlẹ̀? Mo ti fẹ́ lówó yẹn náà.
wọn ì tí ì dé ni èmi náà ti ń try láti pè wọ́n ó ṣe nǹkan fún bébí ẹ ò dẹ̀ ń disturb mi báwo yẹ kó mọ̀ pé kò síbi tí mò ń lọ. Oh wow, kì í ṣe bí wọ́n ń disturb ẹ náà ní àwọn business kan ti fẹ́ ṣe business tí mo dẹ̀ fẹ́ ṣe náà ó mọ̀ ẹ́ pé torí ti fúkṣọ ẹ̀ máa tọ̀ náà ni. Baby, ma worry. I will surely return the money. Just give me some little time. Are you sure? Yes, I will return. Becky, that give me I don't know why I love you. Anytime you are talking, you give me crazy. I dey crazy, man. God, man. I just love you, God, man. Oh, thank God. you, baby. Can we knock again? Faka foko, faka foko, faka foko, faka foko, faka. 2 million síbẹ̀ pé. So now, ìyẹn ti tún wá lọ. Oṣù kan ti lọ, oṣù kejì lọ. So, ó tún wá padà wá again. Hello, baby. Owó ìrìn fẹ́ nà án. Baby, tó bá ṣe jẹ́ pé mo tẹ̀ wá ní cash, mo ní owó fún ara mi sì máa ti ṣe owó yẹn fún ẹ. Máa mọ̀ pé tí dáàdì bá dé máa gbowó yẹn lọ́wọ́ wọn. Mi tẹ̀ wá rí wọn connect kò yé mi. Nǹkan tó máa lọ síbẹ̀ mọ́ mo ti fún àwọn holy center ti gbé mi wá. Wàá ní nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ ní ìsìn ní wípé o ti fẹ́ pè mí tẹ́lẹ̀ pé but mo ń wò pé tá a bá ti rí afẹ́fẹ́ la máa jẹ fún. Mo mọ̀ pé mo miss situation mi ní ẹsẹ̀ mi ò rí nǹkan sùn mi nítorí lóyún. I have a 2-month baby for you. Wow. Sarah, ọ̀bẹ pàyà. 2 million bá lọ. You guys are thank you. Mi ò sọ fún ẹ pé mo ti ready now. Why? Gbàtẹ́ mọ̀ pé ẹ ti ready. Why tẹ̀sí lo condom náà? Èmi rò pé ẹ ti fẹ́ fẹ́ mi ni now. Èmi ńlá ilẹ̀ tán ni. How do you want to do it now? Èmi máa bí ní o. Please, draw long. So orí 2 million yìí mo fún ẹ bí wàá lọ fi ṣe. Kò bá wọn bọ́ fẹ́. Yes, but I don't want to hear pregnant for now, please. Èwo ni pregnant? Why pregnant for now? Ìwọ náà wàá máa fara képe ìsìnkú náà ló sọ pé Ọlọ́run mi nà ó sí ajẹ́pọ̀ ń tàn mí láti jọ ẹni Ọlọ́run mà ṣe o. So ìfẹ́ ìtẹ̀wọ́ tí mo ti ní plan fún pé mo fẹ́ fún ní 10 million naira. So ká pé mo fún ní 10 million naira bó ṣe máa ṣe. Ẹlẹ́dàá máa dábò ẹ̀. Ẹ̀yà bínú bọ́ta ló tẹ̀. Àmọ̀ bínú bọ́ta ni owó gbé owó wọ gbàgbé owó wọ gbógbé. Ó jẹ́ lọ fáínálì nìyẹn. Tó bá délé wà lọ́mọ ẹnẹ kí méjì pẹ̀lú tọ́kí ó jẹ́ lọ. Practice fake life lónìí tó bẹ̀rẹ̀ sí ṣe fake life wà á rí wípé ó máa jẹ́ lọ́nà oní bọ́ọ̀dì tó máa fi gbé. Fake life tí mo tún fún ẹ gan o tún lè fi gbá àwọn tó wà ní comment section wọn ò ní já wọn ò ní fúnra ṣẹ́ wọn ò ní fúnra pé kọ́kọ́rọ́ tí mo fún ẹ ló ń lò. Ọlọ́pàá lè kọ́ anybody mọ́. Femsoli, thank you for the gift. Ọlọ́pàá lè fò wá. Ṣèbí òun náà ti fàkà fòkò. Ní kò dó mi ṣèbó dú ẹ ṣe wá ẹ̀ tí ọlọ́pàá wo ló fẹ́ kó. Tàbá máa dọ́dọ̀ ọlọ́pàá máa ní kò yá mi ó fún mi ni. Àbí náà. Ó dẹ̀ fún mi lóyún lòun ìgbà. Òun gan ni fẹ́ mú ọlọ́pàá mi. Ìbọn tó yàn fún mi, àwọn ló máa padà jẹ jù. Kò tẹ̀ ní pé mi mọ́ gan. Ṣé òòdó mi ni? Every day no try am. No try am. Ojúbọ̀ ọ̀rọ̀ ṣe gbọ́ ọmọ lórí lọ́wọ́ ìkúrọ̀. Èyí náà máa fowó lẹ̀. Àwọn oṣù 12, èlò ní 12. Àwọn ẹgbẹ́ ẹ fi 5 million dóbò. Tí wọ́n ní kó jẹ́ ẹ̀. Tó bá fẹ́ máa ta sí àwọn èèyàn ní ta sí àwọn olóòórùn. Tó bá fẹ́ play game yẹn dáadáa, tó bá fẹ́ kí game yẹn work. Tó bá fẹ́ kí sẹ́yìn cash dáadáa. Wà á lọ ta sí ọkùnrin tó jẹ́ pé ó bẹ̀rù ìyàwó ẹ̀ gan. Tó máa bá gbé game yẹn. Wọ́n fi kó máa rálù. Kò ní lè voice out. Wọ́n máa ké sínú ni. Wọ́n máa ké sínú kò ní lè voice out. Ọkùnrin tó bá bẹ̀rù ìyàwó ẹ̀ gan tó fẹ́ kí ìyàwó mọ̀ pé òun yàn lè. Tó máa bá play irú game bẹ́ẹ̀. Ọmọ ló.
èyí máa já èèyàn tán nìyà. Àgàgà kí wá lọ ní bí àbí fídíò àmì méjì kọ̀ǹpútà ti wà restaurant. Àbá wà ní ìlànà. wàá ti máa practice kìíní yẹn sílẹ̀ tẹ́lẹ̀ náà wàá ti máa ṣe wàá ti máa ya fọ́tò pẹ̀lú ẹ̀ wàá ti máa ṣe oríṣiríṣi. Now má jẹ́ pé fídíò yẹn leak you know now why don't do that I respect your home. ìjọ tó bá ti rálù báyìí ṣé kí ṣé o fẹ́ ká máa pariwo ara wa síta ní how much is 2 million naira ṣé o máa fílẹ̀ àbí ká máa pariwo ara wa síta. Okay. Ṣé lọ nìyẹn. Fún ara ẹ̀ ló máa yọ̀ǹda. Blackmailing valve dey play. Blackmailing kẹ̀. Ti lọ nìyẹn. tí o bá ṣe jìbìtì nínú ayé sọ fẹ́ sórí rẹ ni kí ló ń ṣe máa wú mà. o gbọ́dọ̀ ní jìbìtì díẹ̀ kó tó lè sórí rẹ. kò gbọ́dọ̀ pọ̀ jù o gbọ́dọ̀ wà minor àwọn minor jìbìtì àwọn jìbìtì tó make sense tó yẹ pé ayé gan máa tún dúró tiẹ̀ pé báwo ló máa ṣe ju ọmọ ọlọ́mọ tó máa fún lórí tó máa sọ pé ò gbà epo tó pé ó ti bímọ sí wọn ò ní rí jìbìtì tó ṣe gan tí wọ́n fẹ́ sọ fún wọn pé jìbìtì ló ṣe. ọmọ tún no chance ọmọ yẹn. ok ọ̀rọ̀ géèmù tí mo ń sọ lọ́wọ́ tí ò jọ ẹ́ lójú àwọn ará internet tuntun lè dáwó fún ẹ gan. wàá tún gbá ọgbọ́n mọ́ra wípé òkè wọ́n ní déèdì tó wá lóyún sí bára fẹ́ sóyún ẹ̀ sí wò sọ pé ó fún ní 2 million 2 million is that a money. àwọn kan máa tún dáwó fún ẹ pé wá ìyá yóò gbọ́dọ̀ jẹ́ ẹgbẹ́ so tó bá ti dáwó fún ẹ tán after 1 month wàá kàn ké wá láti inú yàrá ni. Ọlọ́run ó yẹn bàjẹ́ ni. mo ní ní quality ni sorry pẹ̀lẹ́ can you take money to go and take care of yourself. o ti gbá gbogbo wọn papọ̀ nìyẹn. ìdí nìyẹn tí bá wọ ẹlòmíì tó fẹ́ gbá mi lórí íńtánẹ́ẹ̀tì máa kó máa mì mí ọmọ oríta fọ́gùn mà lè ní ìgboro lámà ni ọlọ́run ló máa rà wá sílẹ̀. àwọn wò ó fẹ́ gbá èmi tó yẹ pé kí ni yìí ó ń jà wùrùwùrù lórí mi. má ṣe o. kọ́kọ́rọ́ tí mo fún ẹ kó lọ bẹ̀ kó kọ́kọ́ lọ gẹ̀ẹ́tì owó náà lọ ta ṣọ́ọ̀bù ẹ kó fi gẹ̀ẹ́tì lọ ta ṣọ́ọ̀bù ẹ kó fi gẹ̀ẹ́tì aṣọ gold aṣọ tó yẹ pé yes tí àwọn mọ́ọ̀nì ẹ bá rí báyìí wọ́n á ti kó ẹ̀jẹ̀ pa wọ́n á sáré lọ gẹ̀ẹ́tì. ìgbà ló máa bẹ̀rẹ̀ ṣẹ́ báyìí. Bàbá máa tó bẹ̀rẹ̀. Jọ̀wọ́. ìjọba bá ti fẹ́ lọ kó epo sínú mọ́tò mi kí wàá gbé lọ sí àwọn ibì kan ní lẹ́kì níbo àti rí àwọn máàlì yẹn àwọn máàlì tó jẹ́ pé ìyàwó wọn lọ gá wọn yẹn. àwọn olówó yẹn most of àwọn olówó alákọ̀wé ọ̀ dẹ̀ máa ń bẹ̀rù ìyàwó wọn lóòótọ́. gan-an àwọn olówó elébi.
Ta ló wọlé? Wàlíà. Do one. But Bible reader kí ló rí lójú orúkọ lè kó sáájú? Mi ò rí kankan. Digital ni mo wá ń tẹ fún mi, mo wá rí pé wà ń lọ. Ok, ó máa ń tọ̀ bó ṣe wà yìí. Ọba. Ó máa ń tò. Ṣé Fáńkẹ́ máa ń tọ̀ ni? Ọba ṣé èèyàn kan wà tí ó kì í tọ̀ ni. Ijó tí ojó lánàá yẹn, ta ló kọ́ ẹ níjó yẹn? Ọba mo máa ń jó normal. Tí n bá ń play orin gan mi lè mo máa jó tí mo máa làágùn ẹ máa rí bí amúrówó yẹn. Kọ́bọ̀ ó dẹ̀ sílẹ̀. Tẹ́dò Ìbàdàn gẹ̀ yìí. Mo láìkì woman yẹn mo fẹ́ fẹ́. Bọ̀ mo mẹ́sẹ̀jì woman yẹn wọ́n fi Mr. Kọ́sá. Ó dẹ̀ dùn mí gan. Mo fẹ́ fẹ́ gidi, mo fẹ́ fẹ́ sílé ni ó ní àwọn súrà kan tí mo rí lára wọn. Ó dẹ̀ jẹ́ pé nìkan ló lè handle súrà yẹn. Ẹ mọ̀ pé mi kì í wọ DM èèyàn, mo dídì wọ DM ẹ̀ ní ìpè hello tàbí married. Ó dẹ̀ fi mí sakọ. Ọba àgbáyé wọ DM yẹn ìyọ̀ fẹ́ káwọ́ sókè. Ẹ ti sórí rẹ ti ṣe kò gẹ́ẹ̀rí. Àbẹ̀rù ń bá wọn. Bóyá kàn wọ́n rò pé mo ń ṣeré. Tó ìjọ tẹ bá ti rẹ́dì wípé ẹ fẹ́ fẹ́ mi fẹ́ DM mi padà. Àwọn holy center ló kàn ní kí fẹ́ yín. Ó ní àwọn ibì kan tá a máa ti jọ wúlò múra wa. Ẹ lè má fẹ́ mi sílé o, a lè kọ́kọ́ jọ ṣe boyfriend and girlfriend. Tó bá pè yẹn lè padà fẹ́ mi sílé, tó bá dẹ̀ pè yín ẹ lè lọ lọ́tọ̀. Kílẹ̀ wí? Ẹ̀rù ń bá wọn ni ọba. Kì í ṣe pé ẹ̀rù ń bà wọ́n, ó lè rò pé bí wọ́n ń ṣeré ni. Ó lè rò pé bí wọ́n ń ṣeré. Kẹ̀dẹ̀ wọn pé mi ò kì í ṣeré rárá, àná lè pè é àlejò tó. Nǹkan tó bá fẹ́ ṣe ni mo fẹ́ ṣe, nǹkan tó ìbáwò mi ṣe ni ìṣe mi. Ọmọ́wùnmí Dòsùnmú. Àwọn fine woman dẹ̀ wà lórí Facebook yìí o. Ruth Olúfúnmi. Abímpé Akínyẹmí. Ẹ̀yin tẹ́ wà ní Facebook yẹn kọ́ ẹ̀ lè double tap ni. O tètè wá ká wá jọ ṣe content. Wọ́n mà ti ń sanwó ní Facebook. Facebook ti ń pọ̀ owó bí ìkan mìíràn yìí. Wọ́n ti sọ nǹkan tẹ́ ṣe fún yín, the Edo girl. Wọ́n náà wọnú DM yín wá. Báwọn fẹ́ fẹ́ yín ẹ̀ dá wọn lóhùn. Wọ́n ní kí láwọn ṣe. Ọba. Ẹ káàbọ̀ màsí àlàáfíà lẹ́wà. Àlàáfíà ni ẹ káàárọ̀ sà. Yes ma. Mo ní mo wọ DM yín pé mo fẹ́ fẹ́ yín pé ẹ ń fi mí sakọ. No, èmi àti yín àjọsàn kan tó jọ mọ́ báyẹn. Ẹ kàn ṣe é lò mo dẹ̀ reply. Then ẹ béèrè pé are you single? And I said yes.
So that was the own conversation. So anything lẹ́yìn yẹn now. Ó yẹ kẹ́ ti mọ̀ pé mo fẹ́ fẹ́ yín, ó yẹ kẹ́ máa toast mi lọ ni. Mo ti gbá fún Okay, ó yẹ kí n sọ pé fẹ́ mi kí n máa tó sí yín lọ. wípé Ẹ mọ̀ pé tí bá sọ pé mi ò tí marry, ìyẹn ò mí pé mi ò lẹ́ni tí mò ń fẹ́. no, ẹ jẹ́ ká máa là o. Tá bá ní ṣe mọ̀ pé téèyàn bá ní ẹni tó ń fẹ́ Ìbéèrè tẹ́ ẹ béèrè nínú DM ni wípé are you married? Mo dẹ̀ ní no. So ó yàtọ̀ sí wípé ẹni tó bá ní boyfriend kò tí marry now, relationship pẹ̀lú boyfriend ló ṣì ní. Ẹni tó bá ní boyfriend ó sì lè ní another boyfriend because kò tí ì mọ ilé tó máa dúró. Okay. Kò tí ì mọ ilé tó máa sure nínú wọn. Okay. Tó bá wá sure lèyàn máa wá stay pẹ̀lú. Ìyẹn tó bá sure lèyàn máa stay pẹ̀lú. Yes, tí obìnrin bá sì wà lọ́nà tó sì ń ṣe boyfriend and girlfriend tó bá sọ wípé ojú kan làdá àwọn ní, àwọn ló máa ń darúgbó sílé tí wọn kì í rọ́kọ fẹ́. Because nígbà tí òun àtẹnì ẹ bá jọ ṣe relationship fún 5 years tí ẹ bá wá sọ fún wípé àwọn wòlíì sọ pé wọn ò lè fẹ́ ra á tó wá lọ padà bẹ̀rẹ̀ again. Ṣùgbọ́n tó bá ní bí. Ìyẹn ò ní Dayọ̀ làjú, ìyẹn ò ní láti ṣe máa lọ sọ́dọ̀ wòlíì mọ́ nísìnyí. Ẹ̀yin nìyẹn, a ní ọkùnrin yẹn ni mo ń sọ. Okay sir. Kì í ṣe obìnrin. Ọkùnrin yẹn tí ò bá ní nǹkan fẹ́ mọ́, tí ò bá ní nǹkan ṣe mọ́ lè purọ́ pé wòlíì sọ fún un pé a lè fẹ́ ra. Ìgbà yẹn ló máa rántí wípé ká lọ ṣe kíní kan AS kíní kan SS. This man. Yes, mo ń sọ reality fún yín bó ṣe máa ń operate nìyẹn. Tí wọ́n bá ti ní nǹkan ṣe mọ́, ìgbà yẹn náà máa gbé àwọn query sílẹ̀. Wọ́n lè sọ wípé ìgbà yẹn ni relationship tá à ń ṣe nísìnyí ó máa ní ìdí ká lọ gbàdúrà sí i. Ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ kẹ̀wọ̀n sọ ó ti sún wọn nìyẹn. So that is the reason why àwọn ladies tó wà ń ta ìdí ni àwọn àgbà àtijọ́ sọ fún yín wípé igba ó lé kan ọkọ obìnrin ẹyọ kan torí ẹ̀ ní tiẹ̀. So téèyàn bá sì wà ní girlfriend and boyfriend kó má rely lọ́kùnrin kan because ọkùnrin lè fuck up at any fucking time. That is what we are saying here. Kí wá ní kókó báyìí ṣé a lè jọ try ẹ̀ wò fún 1 month péré kẹ́kọ̀ọ́ wo bó ṣe ń lọ. Rárá sà. Kí ló dé? Rárá sà, torí mo ti lẹ́ni tí mò ń fẹ́ ni sà. Ọ̀rọ̀ yín ti yé mi báyìí. Bible reader dáhùn sọ́rọ̀ tó wà ní. bọ́ba mi ṣe ń yí lẹ ṣe ń yí wọn padà. Sísá ó yẹ kí nǹkan tí mò ń sọ náà kó ti yé yín náà. ẹni yẹn bá wá lọ padà fọ́pọ̀ fún kan. Ọlọ́run ní jẹ́ ká má rí. Ọlọ́run ò kì í ráyè gbogbo àdúrà tẹ́ ń gbà yìí. Ọlọ́run ò ráyè gbogbo yẹn. Ọlọ́run ní jẹ́kẹ̀. Ọlọ́run ò ráyè. Ọlọ́run kọ́ ló ń fẹ́yàn lọ́kọ. Ọlọ́run kọ́ ló ń fẹ́yàn láya. Ká ní pọ́ Ọlọ́run ló ń fẹ́yàn lọ́kọ ló ń fẹ́yàn láya ni. Éfà ó yẹ kó tún aya Ádámù ṣe ni kò yẹ kó ba aya Ádámù jẹ́. Ẹ mọ̀ pé Éfà ló ba aya Ádámù jẹ́ ni. Àsínbẹ̀ náà àsínbẹ̀ èèyàn ló kọ gbogbo pátá ká yìí jáde náà. Ẹ bá ti gbà wípé èèyàn ló kọ gbogbo kan tí ẹ ń kà yìí ẹ má gbàdúrà kankan mọ́. Tìyín ni wípé relationship nǹkan méjì ló ń jẹ́ kí relationship work ń sìn. Ẹ bá rí ọkùnrin nísìnyí tó bá marry obìnrin nǹkan méjì. Ìdí tí mo tẹ̀lé ṣe marry ẹyọkan ẹni. Ní kó jẹ́ wípé ọkùnrin yẹn rí owó lọ́wọ́ obìnrin yẹn. Àbí kó jẹ́ wípé ọkùnrin yẹn rí ògo tó fẹ́ lò lára obìnrin yẹn. Méjì yẹn nìyẹn. Èèyàn kì í torí tí wàá marry mọ́ because kò sí àǹfààní ìwà tóbìnrin ní tí sápá mú ọkọ ẹ̀. Obìnrin máa padà dàjẹ́ pẹ̀lú ìwà ẹ̀. Ṣé ẹ gbà bẹ́ẹ̀? Mo gbọ́ yín sà. Mo ní obìnrin tó jí láàárọ̀ tó kúnlẹ̀ kí ọkọ ṣùgbọ́n tí sápá mú ọkọ ìkúnlẹ̀ máa padà yọwọ́ ẹ̀kún tó máa pẹ́. Ìgbésẹ̀ ìkúnlẹ̀ tó fi family ìwà àjẹ́ tó ń ṣe mí wà ń kúnlẹ̀ ọ̀fọ̀ kò gbé ìkúnlẹ̀ sí fóònù ájú mi torí wípé sápá mú ọkọ. Reason méjì la fi ń marry either your glory or you have money. So èdè tó ń lẹ̀ fẹ́ fi fẹ́ yín òun ni ògo yín tó mi wò ní orí yìí. Nǹkan mo ń lọ ni mo sọ lọ mo wá rí profile yín. Bá rí profile yẹn máa dúró máa wo ẹnìyẹn
àwọn holy set àwọn bá máa sọ̀rọ̀ nípa ènìyàn wípé woman dẹ̀ ní ògo bọ̀ gbogbo àwọn ọkùnrin tó ń wá síwájú woman yìí they don't know who is she wípé wò wọ́n sọ many things fún mi nípa yín mo á wò pé òkè woman yìí tó bá lè fẹ́ mi ó dẹ̀ máa da o tí ẹ bá kàn tí ẹ fẹ́ mi sílé tẹ bá fẹ́ mi fúngbà díẹ̀ ní premises. No, ẹ má rẹ́rìn-ín náà ẹ jẹ́ kí n land. Why are you laughing? ẹ jẹ́ kí n máa rẹ́rìn-ín ẹni tí wọ́n fẹ́ yín fúngbà díẹ̀. Yes. So láàárín ìgbà díẹ̀ tí mo fi fẹ́ yín yẹn ẹ̀yin máa ti gẹ̀ẹ́tì nǹkan tí ẹ ń wá èmi náà máa ti gẹ̀ẹ́tì nǹkan tí èmi ń wá. Kò sẹ́ni bọ̀ tó máa sọ̀rọ̀. ògo lẹ́yìn àbá yìí kí lèmi máa wá ń tèmi lára yín. Afẹ́jọ fún ara wa lógo ni. Èmi máa lo ògùn yẹn náà máa lo tèmi. Okay, sir. Tàbá ti jọ wá lò á fi gẹ̀ẹ́tì owó. Tàbá ti wá gẹ̀ẹ́tì owó tàbá wá jókòó wípé wá ṣé relationship máa pay ẹ torí èmi àlè humanizer mo máa ń kóbìnrin gan. Gbogbo àgbáyé dẹ̀ mọ̀ pé mi ò kì í parọ́. Tí bá rí ọ̀rẹ́ yín tí mo like tí bá sọ fún yín pé bá mi toast ẹ̀ tí bá sọ fún yín la máa jà. Tèmi àti yín dẹ̀ ṣì ń fẹ́ra lọ́wọ́ bá. Bẹ́ẹ̀ni mo máa ń dún ọ̀rẹ́ ìyàwó mi lóríṣiríṣi so a ò lè fẹ́ ra o màá kàn múnú ara mi dùn mọ́ ni o because mo kàn ti video as exercise mi ò kà sí kan tó ní nítumọ̀ ibi títí nítumọ̀ ni kí tó bá lóyún tóbìnrin bá ti lóyún exercise mi ìyẹn lọ́dọ̀ ti tèmi kò ní mí nì lọ́dọ̀ mi so bí irú ẹ̀dá tí mo jẹ́ nìyẹn tẹ́ mọ̀ pé ẹni tó jẹ́wọ́ ẹni tó sọ wípé ìwà báyìí lòun ní ẹ̀ tí mo fẹ́ máa kọ́ sí ẹ̀ ní kó àwọn ọ̀rẹ́ yín wá síwájú mi. Àwọn ẹni tẹ́ bá mọ̀ pé máa like ẹ̀ ní bá ṣe mo ń fi lọ́ọ̀ yẹn mo fi ń lé àwọn girlfriend mi lára ọ̀rẹ́ mi ní like kí ìyàwó tí bá ń fẹ́ kó máa kọ́ rẹ̀. Gbogbo nǹkan ló ní reason tí mo fi ń ṣe I do it so that mi ní jẹ́ kọ́ ìgbà tí ìyàwó mi ti gbọ́ pé mo lè dó ọ̀rẹ́ òun kò ní fẹ́ kọ́ rẹ̀ torí èmi ò kì í kó ọ̀rẹ́ mi dẹ̀fẹ́ kí ìyàwó mi lọ́rẹ̀ẹ́. Báwo lẹ ṣe máa sùn lóyún fún lè wẹ̀ wípé ẹ̀ ń dó ọ̀rẹ́ ìyàwó yín? Báwo lẹ ṣe máa sùn tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀ ń dó ọ̀rẹ́ ìyàwó yín? Ṣé bí nǹkan téèyàn bá ń ṣe ní kọ́nà lọ́wọ́ máa dẹ́rù bà yẹn ìgbà tí òkè yẹn mo ti fẹ́ do ẹ̀ lówó mọ̀ ẹ́ mo láìkì lédi mo fẹ́ máa fẹ́ kì í ṣe pé máa lọ máa toast ẹ̀ lẹ́yìn ẹ̀ mi ò ní toast ẹ̀ lẹ́yìn ẹ̀ lówó mo láìkì ọ̀rẹ́ ẹ̀ tẹ́jọ wá ẹ̀ mo láìkì bó ṣe rí lákànjọ jẹra wa ni omi ò fẹ́ o mi ò fún lóyún o ó tán. Next time òun kò ní mọ́ rẹ̀ wálé mọ́. Kọ́kọ́rọ́ ni gbogbo nǹkan. Gbogbo wọn gbélé wọn. So how we. ẹ̀yin rẹ́rìn tí ẹ lè sọ pé nǹkan tí ń sọ yín ò dáa ẹ rẹ́rìn. No nígbà tó sọ pé àwọn fẹ́ máa jẹ́ fẹ́ ọ̀rẹ́ ìyàwó. wọ́n ṣe àwọn ò fẹ́ ọ̀rẹ́ mọ́ ìyàwó àwọn so táwọn bá ti ń sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní kọ́ rẹ̀ so wọ́n ní point. So ọ̀rọ̀ mi ò yé yín ni. Ó yé mi sà. Tó bá jẹ́ pé ó yé yín náà ẹni máa blame mi mọ́ náà. Àwọn kankan wà tí ẹ ò lè gbà lọ́wọ́ ìyàwó yín láì jẹ́ pé ẹ fún ní ọ̀rọ̀ tó jẹ́ wípé ó máa fi kó lórí kíní yẹn. For example àwọn obìnrin kan wà wọ́n ti ṣe ìmùlẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn pé wọ́n bára wọn kú ni. Tóbìnrin yẹn bá gbọ́ wípé ó máa ń dún ọ̀rẹ́ ènìyàn kò ní fẹ́ bá obìnrin yẹn ṣe mọ́ tó bá dẹ̀ máa bá wọn ṣe ó máa jẹ́ kó rìn sókèèrè. Kò ní dí pé ẹ̀ ló ọ̀la ọ̀rẹ́ mi mo wá kí ẹ lé mi gbogbo ẹjọ́ tó wà nínú ilé ká máa rò fún ọ̀rẹ́ gbogbo ilé tó wà nílé ọkọ ẹ̀kọ́ máa rò ó síbí kò ní sí yẹn. So kí wá ní kókó báyìí. Kókó ní wípé mo lẹ́ni tí mo fẹ́ sá. Mi ò ní kẹfẹ́ ní tí ẹ ń fẹ́ sílẹ̀ ọ̀rọ̀ mi ò tí ì. Ìfẹ́ yìí méjèèjì papọ̀ ṣé máa bà lórí òun máa bà lórí ẹ̀yin ni kò ṣeé ṣe náà. Mo ṣe o àbájọ mo sáà ń wo náà wípé kí ló máa ń fà á táwọn obìnrin kan máa fi pẹ́ tó hàn sí lọ́kọ tó máa fi sọ wípé ogun ìdílé ni kì í ṣe ogun ìdílé ẹ̀yin fúnra ẹ̀ lẹ́sẹ̀. Tẹ́rí ọ̀rọ̀ tí a ń sọ ní public yìí. Yes sir. Bó ṣe yẹ kẹ́ sọ náà lẹ́sẹ̀ ń sọ yìí. Yes sir. To claim that you are a responsible woman. Yes sir. But in reality aspects of escort,
obìnrin tó bá try ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń try ẹ̀ yìí táìmù táwọn ọkùnrin bá máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó bá máa já síta báyìí gbogbo àgbáyé máa bá wọn sọ wọn ò ní gbọ́ mọ́ because wọ́n ti trust jù nígbà tó bá ti trust eléyìí tó ti já wọn kulẹ̀ wọ́n trust eléyìí já wọn kulẹ̀ wọ́n trust tó bá máa já síta báyìí wọ́n máa over corrupt so kó má bàa dé level yẹn jẹ́ ká fọgbọ́n ṣe ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. ó ti màmá ronú sísan. Tẹ́ bá ti ronú sí ẹ díẹ̀ mi wípé hello mo ti ronú sí i because ẹ máa wúlò fún mi gan mo dẹ̀ máa wúlò fún yín kì í ṣe ìkànnì méjì àwọn ibi mẹ́ta ni máa ti wúlò fún yín but mi ò ní sẹ́ǹsì. but kí ni ẹ̀bùn tí ẹ níbi kí ni ẹ̀bùn tí ẹ níbi. kí ni ẹ̀bùn tí mo ní. kíyàn máa sọ̀rọ̀ kan báyìí lórí live. Mo gift yín ni. òun náà mo sọ pé kíyàn máa sọ lórí live. bí ẹ bá sọ lórí live báwo la ẹ mọ̀ wípé ẹ̀bùn ló máa ń gbéyàn débi gíga ẹ̀bùn náà ń pè ní calling ayé gbọ́dọ̀ rí ẹ̀bùn ẹ lára ayé gbọ́dọ̀ rí gift yẹn lára yín. but ẹ̀yin ti rí already náà kí ló tẹ́ ti fẹ́ kí n sọ. I know reason why I'm asking because of irúfẹ́ bẹ́ẹ̀ ti wọ láìfò yìí wá nísìnyí. bẹ́ẹ̀ni sir. bá a ti jọ ń sọ̀rọ̀ látàárọ̀ yìí nísìnyí ẹ máa rí wípé tó bá máa di ní ọ̀la kí ni Monday ìjọ wo ni Monday ọ̀túnla kọ́ ni. bẹ́ẹ̀ni sir ọ̀túnla. rí wípé kọ́sẹ̀ yẹn tó kanlẹ̀ tí ò bá ju nǹkan ẹyọ kan sí méjì ó máa ṣèǹjì nínú ayé yín. bí àkànjọ sọ̀rọ̀ lásán ni so tó bá máa di upper week ẹ máa fún mi ní feedback wípé bóyá mà ní purọ́ bóyá kan sòótọ́ there is ó ní ìgbà míì wà èèyàn máa ń fi nǹkan wá nǹkan wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ kan nínú ayé yìí but kò lè yí àwọn generation yìí ó possible kí ẹ mọ́kọ wá sílé kí ọkọ yẹn má jẹ́ ọkọ yín kó jẹ́ ọkọ àbúrò yín ni. Yeah. but ẹ̀yin generation yẹn ní understand ẹ máa sọ pé àbúrò yín gbọ́kọ yín tó bá jẹ́ pé ọkọ yín ni tí àbúrò yín bá ta sí kò ní gbọ́ á wá sọ fún yín but ẹ máa pè lálágbèrè no ọ̀nà tí a kọ pé àbúrò yín máa gbà rọ́kọ títí ẹ nìyẹn kò sí ìkan tẹ̀lé sí sí ẹ kàn máa jà náà ni so ilé ayé yìí ire ó wà nínú ibi ó wà nínú ire ọmọ mi wà ní ayé obìnrin mi wà láyé báyìí ọmọ ẹyọ kan ṣoṣo tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n rèpù ẹ̀ ni àwọn èèyàn wá advice ẹ̀ pé kó lọ ṣẹ́ ó lóun ò ṣẹ́ ọmọ ẹyọ kan ṣoṣo yẹn ló wó ojú ẹ̀ lénìí tó jẹ́ àrólé fún un tẹ́ mọ̀ pé eré ti jáde láti inú igi so ilé ayé yìí kọ́lọkọ̀lọ̀ lórí so when something happened just do like this and say that ó yé Ọlọ́run that is all. So there is nothing like coincidence. Kò sí nǹkan tó jẹ́ what do they used to call coincidence in Yorùbá? Kò sí nǹkan tó ń jẹ́ sábàbí. Sábàbí. Sábàbí wà. Okay. Sábàbí wà irúfẹ́ bá ṣe wà níbí nísìnyí. Bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹnìkan ti lè wà ní DM yín nísìnyí. Ó jẹ́ pé a ti kọ́ wípé nípa mi lẹ́ máa pàpàdé ènìyàn. Sábàbí nìyẹn. So ẹnìkan dẹ̀ ti lè wà ní DM yín tó jẹ́ pé nípasẹ̀ mi ni máa pàpàdé nípasẹ̀ yín ni máa pàpàdé ènìyàn. But nínú ayé ó dá kéèyàn máa ṣàgbèrè ó dẹ̀ dá kéèyàn decent. Ó dá fọkùnrin láti ṣàgbèrè kò dá fóbìnrin láti ṣàgbèrè. Ẹ ló mọ̀ ó dá fún obìnrin kó máa ṣe àgbèrè ó dẹ̀ dá fún obìnrin kó decent ó dá fún ọkùnrin láti ṣe àgbèrè ó dá fọkùnrin láti decent this is the reason why. Nígbà míì decent máa ń ba ayé ènìyàn jẹ́ nígbà míì decent máa ń tún ayé ènìyàn ṣe nígbà míì àgbèrè máa ń ba ayé ènìyàn jẹ́ nígbà míì àgbèrè máa ń tún ayé ènìyàn ṣe. Ọba mo fẹ́ lọ sùn ẹ ti fẹ́ máa dorí mi rú. Holy center. Lọ sùn ẹ ti fẹ́ máa dorí mi rú.
When okay, no problem. Where you Hello, sir. tẹ bá ti jí kẹjẹ kí n gbọ́. Yes, sir. You are Hello, blessed. sir. Thank you, madam. Yes, sir. Ah, àwọn máa tó ni, àwọn máa tó ọ̀rọ̀ yẹn, àwọn máa já ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀. Ẹ mọ ọba Solomoni. Ìdí nìyẹn mi ò kí ń bá ìyàwó léyàwó sọ̀rọ̀ láyé. Bible reader. Mi ò kí ń bá ìyàwó léyàwó sọ̀rọ̀. Ẹ mọ̀ pé ẹnu mi dùn gan. Tí bá sọ̀rọ̀ dé àwọn stage kan, wọ́n máa squirt láì dóko. Wọ́n máa squirt. Lady yẹn ti wò pé bó mo tún lọ yìí, kí ló bá tún sọ yìí. Màá máa gbé ẹ kiri ni. Tí bá ti gbé ẹ kiri, màá wá gbé ẹ jókòó síbi kan. Orí àwa set. Ó mà ṣe. Bible said ó pọ̀ bí yẹn pọ̀. Tẹ́rí lédi yẹn. Ẹ̀tọ́ ẹ wà lọ́wọ́ mi, ẹ̀tọ́ mi dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Mo ń wo crown funfun kan lórí ẹ̀. But àwọn tó fẹ́ gba crown yẹn lọ́wọ́ ẹ̀, wọn ò lè handle ẹ̀. So mo ò fẹ́ bá lo crown yẹn. Tó bá dẹ̀ lè stay, mo lè fẹ́ sílé. But ó máa gbà mí bó ṣe bá mi pẹ̀lú bó ṣe bá mi. Tó bá lè gbà mí pẹ̀lú bó ṣe bá mi, mo lè fẹ́ sílé. So that is it. Gba gbogbo ògo lórí mi nínú ọlá rẹ̀, àráyé kò lè bá ọ pín. Bí ọkọ wọn ń wò wọn bẹ́ẹ̀ yẹn, bí a sáré bọ́lẹ̀. Kò tí ì lọ́kàn. Ó ti boyfriend lóyún. Boyfriend yẹn. Ìfẹ́ ẹ ti borí àǹtí yẹn. Ó tẹ́lẹ̀ obìnrin náà, ẹni tó bá jẹ ni. Irúfẹ́ mi nísìnyí lè rí girlfriend mi níbi kí wàá máa bínú. Mo kàn máa wò wọn ni. Ìyàwó ilé mi ni máa bínú sí. Because mo ti sanwó orí ẹ̀ mi ti ṣẹ̀tọ́ mi, but girlfriend mi lè bínú. Anybody ló lè já mọ́ lọ́wọ́. So that is it. Olúpẹpẹ àjàmúrágùn odù kàkàkà lójú ogun lé. Ṣé gbogbo nǹkan tó mo fún ẹ lẹ́ẹ̀kan ṣé o ti ń ṣẹ̀tì ẹ̀ sọ́pọlọ àbí ó ti kó lórí ẹ̀? Ọba ó ti kí bẹ́ẹ̀ yẹn, mo ti ń ronú síbà. Àbí kẹ̀? Ok. Mo ń wò pé bí a tún ṣe èmi tí o bá fẹ́ lo fake life. Tí o bá fẹ́ lo fake life because fake life ó wà expensive gan. Ọba ó wọ̀n. Torí ìgbà míì wà tó bá fẹ́ lọ sí lẹ́kẹ̀ẹ́ tó máa ní ìdíkó kó lọ háyà mọ́tò. Ẹ nà. Kó lọ rent. Bí wọ́n ṣe bí ọmọ olówó tó ń bọ́ ọ̀kadà. But èmi lè play role yẹn. Nǹkan tí mo lè ṣe fún ẹ ni pé mo lè sọ fún driver mi pé kó gbé ẹ lọ sí Lẹ́kì kó ṣe bí driver fún ẹ kó sí mọ́tò fún ẹ. Madam, ọwọ́ iye N70 kí lè fẹ́ mú kí bá yẹn mú ni níbo lè fẹ́ jókòó sí. Kí kó àwọn bọ́ọ̀gì guide fún ẹ kó guide ẹ lọ. Wọ́n pa wọ́n nìyẹn, wọ́n pa ayé wọn jẹ́ nìyẹn. Ẹ wọ́n máa wọ ọṣẹ́. Ibi tó bá jókòó sí ibi tó bá ti ń jẹ báyìí wọ́n máa wá síbẹ̀ wọ́n máa sanwó oúnjẹ yẹn. Madam, can we pay for your food? No problem, you can pay it. Wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n kọ́ bọ̀ kò sí lákàntì ẹ̀. Olúpẹpẹ àjàmúrágùn odù. Àwọn èèyàn ṣe fake life lọ́lọ́tọ̀. Ó máa lọ háyà mọ́tò ni. Fake life fake. Ẹni tí fake life bá jẹ́ lọ́wọ́ á ti lówó pàtẹ́ tó mọ̀ wípé kò dé ẹ̀ka lọ́wọ́. So ìgbà wo ló máa parí kíní yẹn?
Hmm? We need the full service gan. This is half service, the full one. Àwọn ladies wọn yóò mọ̀ kí n sùn kẹ̀. Ṣé sápá ló jí gbogbo yín ni? Ọba ẹ káàárọ̀ sà. Ṣé sápá ló jí yín ni? Sápó kì í jẹ́ kéèyàn sún ọba. Rárá ọba. Nígbà téèyàn bá lálàárí bíìlì. Ẹ káalẹ́ sà. Owó oúnjẹ. Ẹ káàbọ̀ mọ̀. Báíbù reader ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Sápó kì í jẹ́ kéèyàn sùn. Kò easy. Ṣé ẹ ti sùn ẹ jí ni àbí kí ló ṣẹlẹ̀ gangan? Mi ò tí sùn rárá. Kí lẹ ṣe látẹ̀kọ́? Mi ò ṣe anything sà. Ẹ kàn lajú kalẹ̀ ní látàrí alẹ́. Mo ń tẹ fóònù mi ní mo kàn fi ń wo fíìmù. Ìgbà tó ràn okùn mi. God. Oríṣiríṣi sápá generation ló wà. Please help 1,300. My daughter is dying for malaria. Ní Facebook. Ó yá ẹ bá mi fún ní 1,300 kó lọ fi dájọ́. Àwọn tó máa ń gba 1,000 lórí Facebook yẹn owó àjọ ni everyday náà fi ń dájọ́. Àwọn àlùmájìrì 1,000. I can't sleep. Mr. Ifadolas, ṣé account number ẹni yẹn ló ń sọ àbí account number rẹ̀? Which account number? Account number ọba àbí account number ẹni tó fẹ́ ra malaria drug náà? Kí lẹ wí? Èèyàn kan kọ sí comment section pé account number ni. So mo wá ń béèrè pé ṣé ti ẹni yẹn ẹni tó fẹ́ ra malaria drug àbí ti ọ̀dọ̀ yín ló ń béèrè? Olúpẹpẹ Àjàmúrágùn Odùgbì integrity. Yẹ ká wo owó mọ̀ ẹgbẹ́ wa ti bọ́ pátá. Ẹran jọ̀bọ̀jọ̀bọ̀. Owó tí mo fẹ́ fi wá kọ́lé sí Àkúrẹ́ mo ti fi ta sporty bet. Amúròbẹ́lẹ̀ ti dìlé tí ẹ rí ilé tí mo send sí yín ni. Ilé 17 million. Ilé tó wà nínú igbó táwọn kidnapper ti lọ lò yẹn.
Ní orúkọ Jésù. Kò sí ní igbó ọba. Mi ò kí ń lo ilé tó wà nínú igbó. Ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Mo bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ lórí mo rí fídíò tẹ́ ṣe pé country wo ni ẹni tí ò lọ sí school tó ti máa ń interview ẹni tó lọ sí school. Mo bẹ́ẹ̀ ń tẹ́ ń discuss nìyẹn. Rárá o, ọ̀rọ̀ bá ṣe fẹ́ get owó là ń discuss ni. Owó kíni? Owó tá máa Sẹ́yìn lẹ́nu ìdò. fi jẹun láàárọ̀ yìí ni. Ṣé ká pa account number ni? Kí lẹ sọ? Ṣé ká pe account number ni? Ṣé wọ́n ń dáwó ní báyìí? Bẹ́ẹ̀ni. Ọ̀nà account number dà, káwọn náà ṣe táwa lè ṣe. Òun náà kọ sílẹ̀ yẹn sáìtẹ̀. 30,431,258. Yes, First bank. Òun ló wà lójú screen yẹn. Báńkì wo ló wà ń bẹ̀? First bank. First bank. Báńkì wo ló wà? First bank. Ṣé ó kọ́ yín ló máa gbé wá? Adélára ni. Báńkì tí máa ti ṣe wọn jà. Gba gbogbo ògo lórí mi. Inú ọlá rẹ̀, àráyé kò lè bá ọ pín o. Nínú ògo rẹ̀. Hello Jímọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀, kí ló fẹ́ wá sọ? Yes sir. You don't have something to tell us? Mo kàn ní kí n tẹ̀lé yín náà ni kí n máa fi pàtí ọrùn òkun mi kí n náà dẹ̀ máa wo bó ṣe ń lọ ní láìpẹ́ yín sà. Oorun òkè kun ní sápá. Ẹ̀yin tẹ́ wà ń bí ìyẹ́ ẹ̀ nírọ̀rùn wọ̀. Double tap fún mi ní gift ẹ̀ kàn wá bí. Lọ́ba àgbáyé. Ẹ káàbọ̀ sẹ́ni béèrè. Ọba àgbáyé mo kí yín o, Bible reader mo kí yín. Ẹ kí sọ Olúwa. Àmọ́ ní ìbéèrè bàbá mi ṣe ní máa ní ìbéèrè. Ní ìbéèrè náà. Ṣé Olúwa nìyẹn dádì mi? Mo fẹ́ béèrè ní pé ó ti pẹ́ tí mo ti máa ń gbọ́ kinní yẹn lẹ́nu àwọn èèyàn bọ̀. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ṣé ẹni tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ ṣé ó gbúdọ̀ tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ ni mò ń mì o pé ṣé ó gbúdọ̀ tún máa ìyẹn ṣó di lifestyle tó ń wù lọ́wọ́ ṣó di lọ́wọ́ bíi pé bóyá ó yàtọ̀ tún sára ó máa ń wọ àwọn aṣọ tó jẹ́ pé aṣọ àwọn olówó ńlá tó dẹ̀ máa ń ṣe àwọn fídíò tó yẹ pé ó dẹ̀ tí ló tún máa ń jíṣẹ́ fáwọn èèyàn tó yẹ pé ó ní wòlíì tó yẹ pé ó ní church pé ṣó tá méje because àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ nǹkan tí mo kàn fẹ́ béèrè ní ló yẹ kí n wá bí yín léèrè sá. Irú iṣẹ́ ìránṣẹ́ wo lẹ́ ń sọ? Ọba ó dẹ̀ pé nǹkan tó ń try láti sọ ní pé bí kéèyàn jẹ́ wòlíì àbí kó jẹ́ olùṣọ́ àgùntàn kó wá ṣe dread àbí kó ṣe tattoo àbí kó ṣáà ní normal life ẹ̀. Pé kó ní normal life ẹ̀ kó lè jẹ́ pé nǹkan tó ń ṣe yẹn ó ṣe kinní. Lọ́dọ̀ tèmi kò ní ìtumọ̀. Iṣẹ́ ìránṣẹ́ ọ̀tọ̀, ìgbé ayé ọ̀tọ̀. Wọ́wọ́ ti dá gbogbo ẹ̀ papọ̀. Ṣé ẹ ń double tap ni? Mo lọ fún nǹkan tí bọ̀dá yẹn ń sọ. Kíní yẹn ó máa ń sábà ṣẹlẹ̀ ní bí ìṣẹ̀lẹ̀ báyìí.
tẹ́ olùṣọ́àgùntàn bá dá irùngbọ̀n sí, wọ́n máa ní kò bá ìlànà mu, kò ṣe kíní kan nítorí ó jẹ́ olùṣọ́àgùntàn. Àbí ó ṣáà ní way of life ti tiẹ̀ ṣá. Wọn ò ní accept, wọ́n máa ní kíní kan. Nǹkan tẹ́ni yẹn ń sọ nìyẹn pé èèyàn jẹ́ àáfàá, ṣé ìyẹn ní kó má lọ club? Ṣé ìyẹn ní kó má mọtí?